Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jáde láti inú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́bọ̀ Thursday ọjọ́ 23 oṣù kẹwàá ọdún 2025. Ẹniọlá Sàlíù lórúkọ mi. Iye ènìyàn tó ti bá ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ àjàgbé agbépo tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Niger lọ ti di 42 báyìí. Àjọ NEMA ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn aráàlú láti dẹ́kun gbígbọ́ epo látinú ọkọ̀ àjàgbé agbépo tó bá níjàmbá. Ìjọba àpapọ̀ ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí yẹ kó jẹ́ ìrántí pé gbogbo ènìyàn gbọ́dọ̀ joyè ojúlalákọ̀ọ́fin ṣọ́rí. Àtíkù ṣàlàyé ìdí tí ìjọba àpapọ̀ fi gbọ́dọ̀ ṣàtúnṣe ojú ọ̀nà Badegi-Agai. Ẹgbẹ́ ASUU ti ṣàlàyé ìdí tí wọ́n fi ṣẹ́rẹ́lé ìyanṣẹ́lódì. Piwuna ní àwọn ń retí àbájáde tó nítumọ̀ láàrin 30 ọjọ́. Àwọn amójú ẹ̀rọ nílé iṣẹ́ ìfọpo Dangote ti sọ̀rọ̀, wọ́n ní nítorí pé àwọn darapọ̀ mọ́ ẹgbẹ́ ni wọ́n ṣe lé àwọn, kì í ṣe pé àwọn jalè. Ilé-ẹjọ́ ìjọba àpapọ̀ tó fìdí kalẹ̀ sí ìlú Àbújá ti kọ ìbéèrè Toku Mamu láti gba onídùúró rẹ̀. Gómìnà ìpínlẹ̀ Kano Abba Yusuf ti ní kò sí ẹnikẹ́ni tó lè da àárín òun àti Kwankwaso rú. Ènìyàn 2 ló gbẹ̀mí mì nígbà tí ẹnìkan farapa níbi ìkọlù àwọn agbébọn tó wáyé ní agbègbè gúúsù Jos. Shehu Sani ti fìdí ẹ̀ múlẹ̀ pé tí ààrẹ Tinubu bá kùnà láti mú àyípadà rere bá orílẹ̀-èdè yìí, á jẹ́ wípé ọjọ́ iwájú yóò fẹ́ le díẹ̀ nìyẹn. Ìròyìn amúlùúdùn. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ti kéde Davido gẹ́gẹ́ bí alága Ọ̀ṣun State Sports Trust Fund. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ bá darapọ̀ tẹ́ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà Mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lórúkọ mi.